àjọ ń ṣe ládùúgbò ní ibi vigilante wà. Vigilante wà àṣà ṣùgbọ́n vigilante dẹ̀ tún wà. Nígbà vigilante bẹ̀rẹ̀ ẹ mọ bá ti ń ṣe ni. Ayọ̀ àwọn bíi mélòó kan lè sọ pé ẹ̀yin yìí ẹ ní sùn lébi. Àwa dádùn táyà àwa wà ń bẹ báyìí. Àdé sùn lójú. Ẹ ṣeun gan ni. Bẹ́ẹ̀ nísìn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ kí ó lè yá àwọn èèyàn wa. Ẹ̀tọ́ ìdáàbòbò bẹ̀rẹ̀ láti orí ọmọ tí ẹ bí sínú ilé yín. Bó o ní ẹ ṣe àwò. Nígbà tí a bá kí n tó lọ sọ́dọ̀ vigilante tẹ sọ nísìn tí a bá bímọ that is what we call children's security. Okay, ààbò fún ọmọ. Fún ọmọ. Nígbà tí má ti ń fi ọmọ tí mo ti ń tọ́ ọmọ mi sí ìlànà nípa ọ̀rọ̀ ìdáàbòbò tọ́mọ yẹn bá dé ilé ìwé ó máa bẹ̀rẹ̀ sí kíni á bẹ̀rẹ̀ sí máa gbogbo ẹ̀kọ́ tá a ti fi fún nínú ilé á máa evolve á máa wà security conscious even nínú ilé ìwé tó wà there is school environment security on its own but ọmọ tá a ti fi ìyẹn kọ́ láti inú ilé kó tó di pé ó dàgbà àwọn tálẹ̀ fi ń ṣe vigilante sà ògbó wẹ́rẹ́ máa wà nínú wọn àwọn bàbá máa wà nínú wọn ṣùgbọ́n wọ́n rò pé vigilante ni pé má sùn sínú ilé sùn síta. Sùn síta ẹ ó ní. ọ̀rọ̀ vigilante nìyẹn. Atẹ́gùn àbá fẹ́ òtútù. Ní bá ṣe mọ̀ ń gbà yẹn nìyẹn pé ẹ jẹ́ kí n sùn sínú ilé ni o ṣùgbọ́n ṣé kí ni mo sùn sínú ìta because wọn ò ṣọ́ ẹnìkankan nínú ibi tó ń sùn sí. But ọmọ tí ẹ ti fi ẹ̀tọ́ ìdáàbòbò kọ́ láti inú ilé why number one children security ó involve pé láti ibi tọ́mọ ti ń dáhùn ẹni tó kanlẹ̀kùn tó fẹ́ wọnú ilé láti ibi pé àlejò ṣe kí ni ó ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí ó ṣe ń dáhùn sí ó bẹ̀rẹ̀ láti inú pé ọmọ tẹ́ bí sínú ilé ó mọ nọ́mbà tẹlifóònù bàbá àti màmá ẹ̀ ọ̀pọ̀ ọmọ ló wà ní even primary school lẹ́ni even secondary school àti rí ọkọ tá máa béèrè nọ́mbà ìyàwó tí kò ní rántí àti rí ìyàwó tá máa béèrè pé nọ́mbà ọkọ ẹ̀ àwọn nǹkan yẹn náà fi ń sọ pé òun là ń pè ní children security they are elementary security àwọn basic things tí ẹ gbọ́dọ̀ mọ̀ pé inú ilé tí ò ń gbé ibi tí wọ́n ti ń tan iná o gbọ́dọ̀ lè díjú ẹ kó rìn lọ sí we call some things àwọn temporary light bíi torch light àwọn supplementary lightning tó gbé tí gbogbo inú ilé bá dúdú tí mo ti mọ̀ pé ti máa rìn débẹ̀ yẹn máa rí iná these are security tips tí a gbọ́dọ̀ fi máa kọ́ ọmọ láti inú ilé tí o bá gbé fóònù tó bá fẹ́ dáhùn ọ̀rọ̀ tó máa pè ó gbọ́dọ̀ kọ́kọ́ sọ pé Ṣẹ́gun ló ń sọ̀rọ̀ yóò ta nìyẹn o ti jẹ́ kọ́ mọ̀ pé Ṣẹ́gun wà nílé àwọn these are elementary securities bó ṣe máa dáhùn. tóbi kẹ́ bóyá ṣe máa dáhùn fún òbí tó bá pè mí sí. Hello ìgbà tí ó kì í ní tó bá wà nínú ọ́fíìsì ló ti máa dáhùn pé hello orúkọ company yìí rèé o ìgbà ẹlẹ́ni ẹ máa sọ nǹkan tó fẹ́ ṣe officially o ò ní ẹ̀tọ́ láti ní ọmọ ògbọ́dọ̀ gbé fóònù ó sáré sọ pé busy on the line yes who is speaking ó ti ṣe kí ni ó ti fi ra ẹ̀ hàn nìyẹn tí ọ̀rẹ́ dádì bá wá tí dádì ò sí nílé tó kanlẹ̀kùn sílẹ̀kùn òun ló máa dáhùn ló máa kọ́ lọ yọjú wò á ti wò pé o ò lè dáhùn lórí ọ̀rọ̀ pé mo gbọ́ gbólóhùn èèyàn fi sílẹ̀kùn. Bẹ́ẹ̀ ni. Bí kẹ́nìkan kan sọ pé èmi ni mo wà ń bẹ̀ o kò wá sílẹ̀kùn. Nítorí pé kí ni ó ti mọ àsìkò tí ó yẹ kí dádì wọn àlejò máa pẹ̀lú dádì. O mọ ẹni tó ń tẹ̀lé níyẹn lẹ́yìn wá tó fẹ́ fi gé ní entrance wọ inú ilé yín. So àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ yẹn wà a gbọ́dọ̀ máa sọ fún àwọn ọmọ olápẹ̀ ní elementary security. Àti wá gbọ́dọ̀ máa fi tọ́ra wa pé àwọn numbers kan wà ń sìn ọpẹ́ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àgbàgbà ìjọba wa ní Èkó there is a provision already fún àwọn nọ́mbà kan tó ń pè ní emergency numbers tí nǹkan bá ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ 112-767 tí o bá tẹ̀ lọ́wọ́ kan kí ni ó máa ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní control room wọ́n ti receive pé something is happening níbi tí ẹ wà yẹn. These are basic security tips. La gbọ́dọ̀ máa fún àwọn ọmọ wa.
ọ̀rọ̀ ìjàmbá tó ń ṣẹlẹ̀ ń sìn ó jẹ́ ká tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ fi gbogbo táratára máa ṣe kí ni kàn máa fi sùn àbí máa kọ́ bí ara sí àyíká wa. Ní ayé ìgbà yẹn tẹ́sọ́ ṣèbí nítorí pé bóyá àlàáfíà rọ́pọ̀ dáadáa láà ṣe kọ́ bí ara sí ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó ti ń jẹ́ ká mọ̀ pé a gbọ́dọ̀ mọ ta ní ẹnì kejì mi ta ní next door neighbor mi. Ayé ta wà nísìnyí sà kò ń ṣayé pé mò ń gbénu ilé mi ò mọ alábàágbé mi. That is the essence of this community security. Ẹ gbọ́dọ̀ mọra yín ní àdúgbò ní àgbègbè kọ̀ọ̀kan to an extent. Kò ń ṣe bí kẹ́ máa ṣe wọléwọ̀de. There will be a time àsìkò gbọ́dọ̀ wà tí ẹ fi sílẹ̀ fún bóyá ẹ̀kan lóṣù ni ó bóyá ẹ̀kan ní oṣù méjì ní tẹ́ máa fi jọ pàdé pọ̀ nítorí pé kíni kí a lè jọ máa sọ gbólóhùn nǹkan tó ń ṣẹlẹ̀ àti pé báwo ni àwọn ará tí à ń rí ládùúgbò. Ó dà ṣé tí a máa ń gbèrú bóyá béèyàn gbèrú ilé block of flat nǹkan kan ṣé ó lẹ́tọ̀ọ́ kí àwọn tó jẹ́ bíi baálé àbí ìyàwó síra wọn kàn gba fóònù nọ́mbà ara wọn ṣé ó dà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ àpẹẹrẹ kan fún yín. Ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ rí tó jẹ́ pé báwọn baálé bírú block of flats dimension wọ́n travel suddenly there was a power surge. Kò ṣe pé wọ́n tanná lẹ̀ bó ṣe nígbà tí surge bá wà anything can happen. Now ara pé wọ́n mọ ẹni kankan mọ ní tani máa pè nǹkan kékeré tó yẹ kí wọ́n ti sáré pè wọ́n alert wọn omi náà ló ń ṣílẹ̀ fún wọn ọ̀dọ́ ó ń jáde kọ́pọ̀ wọn pé omi táàpù ń yọ o tó yẹ kẹ́ ṣe o bóyá running water kò mọ̀ pé the whole house was flooded. Jàmbá náà kò yẹ kó tóbi tó yẹ kó tó but àìlè rí ẹni tá máa pè ní àkókò. That is why the essence pé a gbọ́dọ̀ mọ ira wa to an extent. Irú fóònù nọ́mbà yẹn ṣe kókó fún gbogbo neighbors wa kí a ní lọ́wọ́ kò ń ṣe fún gbogbo gbogbo just for in case. Mo lè nílẹ̀ ní ṣú mi síta kí lè fẹ́ ṣú mi síta màá lè pe ara ilé kejì gbọ́ ẹ wá o. Ẹjọ́ mo ti pe ìyàwó àti nọ́mbà wọn ò lọ ẹjọ́ ẹ bá mi kọ́ wọn. tó bá máa dásìkò báyìí mo máa wà nínú mo máa pẹ́ dé o ẹ bá mi ṣe kò jù bẹ́ẹ̀ lọ.